Èmi ni ọkọ principal community high school àwọrẹ sẹlẹ èyí tí àwọn agbẹnipamọ́ gbé sí àkàtà wọn. Àdúrà kan ló lè ṣe o. A gbọ́dọ̀ múra gidi gan ni. Prayer has nothing to do with warfare. I am a soldier. I served 35 years. Síbẹ̀ lẹ́tí wàá máa gbàdúrà. Abẹ́ lo ìbọn yẹn dáadáa tó pé ìbọn yẹn gẹ́gẹ́ tó bá dé stage kan tó bá gbóná tán ẹ fi tó wẹ̀ sínú omi ẹ mọ̀ fi gbábọn mú ọlọ́mọdé arógun o. This time around tá a bá rí ẹni kìrìsìtẹ́nì ẹni babaláwo ẹni mùsùlùmí tó bá polongo ẹ̀sìn kankan olórí ibú ayé àtàlùkìyámọ̀ ni. Ẹ jẹ́ ká fi bíbélì sẹ́gbẹ̀ kan ká fi religion sẹ́gbẹ̀ kan let's forget about religion. ká ìsìn ká gbé sẹ́gbẹ̀ kan. ká gbé ìsìn sẹ́gbẹ̀ kan ká wá mójútó ara wa láti mú kí ìlú yìí kó dúró. Your papa ogun kill your mama. No go better for anything concerning Tinubu and APC. Ẹ ti yá wèrè. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Ọkọ arábìnrin tí àwọn agbésùmọ̀mí mú ìyẹn ní ọ̀sìn ẹ̀lẹ́ ti bẹ Ṣèyí Mákindé láti dákun dábọ̀ kó gba àwọn nínú wàhálà tó wà nílẹ̀ yìí níbẹ̀ náà láti rí arábìnrin kan tó ń gbami lójú kòròkòrò pé kí Ṣèyí Mákindé kó dákun kó gbà hàn nígbà tí ọkọ pírísípà yìí bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó náà ni omijé bẹ̀rẹ̀ sí jábọ́ lójú ẹ̀ kòròkòrò ohun tó ṣe ọmọkùnrin géńdé ọlọ́run àgbàlagbà tó fi ń yomi lójú ọ̀rọ̀ lánìí ṣùgbọ́n ṣá o nígbà tí wọ́n ń ṣe ìfẹ̀rọ̀wérọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ balógun kan ìyẹn ní ìlú Ògbómọ̀ṣọ́ ó sọ pé bàbá ní káwọ́ dáadáa ó ní ìṣèjọba Ṣèyí Mákindé lórí ètò security ó ní kò ṣe dáadáa ó ní nítorí wípé àwọn agbègbè kan wà tó jẹ́ pé wọn ò ní àgọ́ ọlọ́pàá àwọn kan sì wà tó jẹ́ pé àgọ́ ọlọ́pàá tó wà ńbẹ̀ ọlọ́pàá tí wọ́n fún wọn ò tó rárá o ó ti wá fi àìdùnnú rẹ̀ hàn ó bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló sì gba gbogbo èèyàn níyànjú pápá àwọn tán wà lágbègbè Ògbómọ̀ṣọ́ wípé ohun tó jẹ mọ́ pé à ń lọ chọ́ọ̀chì báyìí ó ní kí wọ́n já mi lórí kinní ọ̀hún náà nítorí wípé ọ̀rọ̀ ó ṣe chọ́ọ̀chì ara ohun táwọn agbésùmọ̀mí yìí lè lò nìyẹn láti dojú ìjà kọ wá ó wá sọ wípé ní n tá à ń pè ní àwọn agbésùmọ̀mí yìí ó ní ká lọ sílé ìyẹn lọ́dọ̀ àwọn baba ńlá baba wa ohun tí wọ́n ń lò ń gbà náà ó ní kí wọ́n má ṣe gbàgbé kinní ọ̀hún o ó ní ọ̀rọ̀ Jésù tàbí ọ̀rọ̀ ànábì ó ní kọ́ nìkan tó wà nílẹ̀ yìí ó ní bí kò ṣe pé kí gbogbo wa lọ dira ni ó ní ibi tọ́rọ̀ dé dúró báyìí ó láfi ká múra ni o níbẹ̀ náà ni ẹni tí wọ́n ń pè ní anaconda tó jẹ́ ògbójúlóògùn sọmọ àjẹǹkó ló náà ti pé ẹni tí wọ́n ń pè ní Ṣítù lẹ́jọ́ ó ní tóun náà tó bá jẹ́ ṣe pé ó dá lójú kó náà sapá tó lè ṣà ó lóun gẹ́gẹ́ bíi babaláwo ó lóun ṣetán láti lọ dojúkọ àwọn agbésùmọ̀mí yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti wá ní pé tó bá dá àwọn mùsùlùmí lójú níbi tí ó ti sọ pé tó bá jẹ́sẹ̀ wípé Quran tí Ṣítù sọ pé òun gbójúlé ó ní kó mú kinní ọ̀hún jáde o káwọn ọjọ́ wa lọ fi kojú Boko Haram ó ní ṣùgbọ́n ṣá o ohun tó dáhùn lójú ni wípé àwọn bàbá wa sì ní àwọn agbára tí wọ́n ń lò láyé àtijọ́ èyí tí wọ́n fi ń dojú kọrú ìjà yìí ó ní bíjọba bá lè fún wa láàyè tàbí tó fún Sunday Igboho láàyè láti ṣe kinní ọ̀hún ọ̀rọ̀ dáhùn lójú wípé àwọn agbésùmọ̀mí yìí pátápátá gbogbo wọn láwùrí o tá a sì mú wọn wá sí gbagba báyìí ó ní ohun táwọn bàbá wa lò ń gbà náà bí àfẹ́ẹ̀rí ni o bí ohun gbogbo tí wọ́n fi ń jagun láyé ọjọ́ sí o ó ló sì wá bẹ́ẹ̀ oníṣùgbà wàhálà lókè ní ọ̀hún bó ṣe ká lò bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọmọkùnrin kan tọ́jú ọmọ Ìgbò ó mọ̀ sọ̀rọ̀ tó pọ̀ o bó ṣe ń sọ sí Tinubu ó náà ló sọ sí ìyàwó ẹ̀ ó sọ sọmọ Tinubu náà nínú èyí tí wọ́n fàwòrán kinní ọ̀hún hàn wá tẹ́ ti gbádùn kinní ọ̀hún ẹjẹ́ ṣíà ẹ̀ ètò ààbò ló ṣe pàtàkì jù ẹni tó wá jẹ́ ọkọ arábìnrin yìí yẹn píríncípà èyí tó ń bẹ ní kóló àwọn agbésùmọ̀mí òun náà ló ti sọ̀rọ̀ ẹ sì rí arákùnrin ọ̀hún ẹ rí bàbá ọ̀hún ọ̀rọ̀ tó bá Ṣèyí Mákindé sọ àti àwọn aráàlú pẹ̀lú ohun tán bá Ṣèyí Mákindé sọ gbogbo ẹ̀ pátápátá ni wọ́n fi hàn wá nínú fọ́nrán yìí ó wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá bàbá ìjì lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀yìn ní bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ́rẹ̀ káà náà ó sì bá yín dọ́rẹ̀ ẹ wá mọ́ gbàgbé o láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹja tí àkíní ọ̀hún ẹ̀tàgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ o gbogbo social media pátápátá ni ẹja forward ẹ̀ sí tó fi kanra wọn group kí ló ṣẹlẹ̀ ńbẹ̀. Three teachers wey dey kidnap since over 2 weeks now. They don behead one, remain 2 teachers with over 40 students. How do your papa never do anything? Anyway, Ṣèyí Tinubu, on behalf of Nigerians and very dark man, I'm using this opportunity to tell you that your papa dey craze. You no go better for your father. You dey mad? Ogun dey kill you. They dey disrespect your father. Ogun dey kill you. I don't know what you dey talk about now. Èmi ni ọkọ principal community high school àwọrẹ sẹlẹ èyí tí àwọn agbẹnipamọ́ gbé sí àkàtà wọn. Gómìnà wa
a dúpẹ́ lọ́wọ́ yín kò sí bí a ṣe lè dúpẹ́ tó lè tó nítorí pé a mọ àwọn akitiyan tí ẹ ti ṣe látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ ṣàlejò wa èmi ní dean renewable natural resources ní Ìṣẹ́yìn a sì mọ ribiribi tí ẹ ṣe fún wa tí mo tún fẹ́ sọ ni pé ẹ ní sàṣetì lórí ọ̀rọ̀ yìí kò sí ní sú yín kò ní rẹ̀yìn gbogbo àwọn èèyàn wa tó wà ní àkàtà àwọn èèyàn wọ̀nyí ẹ dákun à ń bẹ̀ yẹn má jẹ́ kó rẹ̀yìn sà àtọmọdé àtàgbà wọn ìyàwó mi ni wọ́n ń lò láti fi ṣe fídíò tí wọ́n ń pín káàkiri it's very disheartening and depressing mi ò ní sọ jù báyìí lọ sà mo mọ̀ pé ẹ lè ṣe ẹ kájú ẹ sì jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe ń gómìnà ẹ ṣe. wọ́n pẹ́. nítorí Ọlọ́run ẹ dákun ẹ ṣàánú wa gbogbo àwa òbí pátápátá mo bẹ̀ ẹnu wa sọ̀rọ̀ nítorí pé èmi nìkan tẹ́ rí ọmọ mi mẹ́rin àti ìyàwó ọmọ mi tó pọn ọmọ tó jẹ́ tíṣà fún sùkúù nọ́sírì ní ń bẹ níbẹ̀ báwọn kó ẹ gbà wá ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run ní tún yín sínú òun wáyé ọmọ mi mẹ́rin àti ìyàwó ọmọ mi lọ́pọ̀ ọmọ lẹ́yìn ní sọ́ọ̀tẹ̀ wò ẹ dákun nù ni mo wà báyìí ẹ dákun ẹ dáṣọ bò mí ẹ dákun ẹ ṣàánú wa gbogbo àwọn ọmọ yẹn dákun bá wa tú wọn lẹ̀ ẹ dákun ẹ ràn wá dáwọ́ ọmọ pàdé sí iná ẹ̀rẹ́ bá wa tú lẹ́yìn lórúkọ Jésù òní sáfẹ́ bí o. gómìnà ti gbọ́rọ̀ yín. mọ́mọ́ mi náà ní ìyàwó ọmọ mi wọn ní mọ́ wù wá. ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. This is not the time to start trading blames. Bóyá state government ló yẹ kó ṣe o, bóyá federal government ni o, or bóyá local government ni o. This is just the time for us to pull together. Let us rescue our children and their teachers. And for àwọn tí wọ́n ti lose lives wọn, tí ilẹ̀ bá ń jẹ́ ti Ọlọ́run, ẹ̀jẹ̀ wọn ò ní lọ lásán. So ẹ jọ̀ọ́, I know, I feel your pain. Prof, you feel pain me. Please have trust in us. Anything tí a bá lè ṣe, it won't be because níṣẹ́ agbára tí ó wà lọ́wọ́ wa. Then people will keep talking to you and say ó yẹ kí ìjọba ṣe báyìí.
they have also been talking to me. Oríṣiríṣi ni wọ́n sọ, oh do this, do that, ẹ bá mi ọ̀kadà. Àwọn Àmọ̀tẹ́kùn, we've lost over 200 of them. Bẹ́ẹ̀ni, we've lost over 200 of them. You may not know, they will go in, some of them will never come back. Ọlọ́run àbáwá dáwọ́ ìtàjẹ̀sílẹ̀ yìí, àbáwá dáwọ́ ìdúró in our state àti ní orílẹ̀-èdè wa. báwo ni gbójúgbójú ó sọlé méjì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sì dáadáa tó sẹ́rí wọ́n ní agbára débi wípé kìí àdúrà nìkan láàmú àgbà l'Ógbómọ̀ṣọ́ agbọ́dọ̀ dira ogun. I think like a criminal too because I am a criminologist. ṣé wọ́n tó lọ sóòrù yẹn mo fẹ́ rọ̀ wọ́n kí wọ́n fi sóòrù yẹn sílẹ̀ náà ó lè mọ̀ yé wọn débẹ̀. sẹ́rí war tó difficult láyé ó ní gorilla war èyàn wa gbádá ó dẹ̀ ní AK-47. dé wọ́n á tún wá rọ̀jọba gbogbo àwọn kọ́pàsì wa yẹn Israeli kò sẹ́ni tí ò lè yìnbọn. sẹ́rí nǹkan kan wà tá a ti ṣe mistake l'Ógbómọ̀ṣọ́ yìí sẹ́rí a ti gba Fúlàní láàyè jù. We are sitting on a keg of a gunpowder. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ disappoint me o personally. pẹ̀lú bó ti ṣẹlẹ̀ nílùú síbò lẹ́yìn balógun ìlú wà báyìí. ṣe rí ọ̀rọ̀ ìlú ní ìsinsìnyí àwọn ìláyé john ọba ní máa ń ṣẹ́gun fún balógun nígbà wáṣẹ̀ ṣùgbọ́n ayé ti yàtọ̀ we are talking of advanced technology. ṣe rí tá bá fẹ́ sọ̀rọ̀ ààbò ètò ààbò kò bá ṣe ní sọ̀rọ̀ ìjọba àtàwọn tó wà ń bẹ̀. ṣe rí wọ́n ń pe ìpínlẹ̀ Ọ̀yọ́ ní security vote tí wọ́n fún wa pé ká máa fi ṣe ààbò nílùú ní ìbárọ̀ wa ká bẹ gómìnà wa ibo ni wọ́n ná security vote wá sí. tẹ́ ẹ̀ bá gbàgbé ní July 25 last year wọ́n láwọn fi 7.7 billion wọ́n fi ra surveillance drone tá a bá ní problem wa ò ní pọ̀ ó kọ́ fún Ọ̀yọ́ state tó dájà ò ní gbójúgbójú kó sọ lé méjì ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò sí dáadáa tó sẹ́rí kèsì federal government kan la gbọ́dọ̀ rely lórí yẹ ká mú báyìí sẹ́rí oríire local government for example it's an insult kó yẹ pé police station yọ̀kan ló máa wà ń bẹ̀ come what may that place deserve not less than 4 police stations kẹwàá tún fún wọn ní èròjà tí wọ́n fi máa jà human resources pé ọlọ́pàá 10 15 40 kò tó ná ní human resources tó wà lórí rẹ̀ ẹ̀ẹ́kejì wọ́n fi owó dùn wọ́n fún wọn ní ẹ̀rọ ìjà ìmúniságbára sẹ́rí for you to fight crime anywhere in the world we are talking of advanced technology you cannot rely on human being to solve most of the terrorism attack it has to be something like robots for example surveillance ó máa gẹ́tì ibi tí wọ́n wà sẹ́rí ọ̀nà pọ̀ tá a fi lè gẹ́tì àwọn ará bíi sẹ́rí nǹkan kan wà tá a ti ṣe mistake l'Ógbómọ̀ṣọ́ yìí mo fẹ́ rọ ìlú yìí ni o ẹ má bínú sí ní tí mo fẹ́ sọ yìí o sẹ́rí àti gba Fúlàní láàyè jù tẹ bá débi kan tẹ bá ń ti ọ̀dọ̀ àgàmbàrí bọ̀ tẹ débi gbọ́n tẹ ti ń gba táàkì yẹn tẹ ti máa ń gbowó tíjọba gbé wọn bẹ̀ yẹn ilé kan wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ Fúlàní tí wọ́n jọ ọmọ ọdún 12 sí 15 16 17 wọ́n dá wọn jọ sínú ilé yẹn wọ́n fẹ́ tó 40 sí 60 kí ni wọ́n ń ṣe ń bẹ̀ èkìní nù yẹ ká wá múra wa lóṣooṣù ọwọ́ ká ṣèlú dáadáa ṣe rí gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ yìí tí wọ́n bá ń gbọ́ mi inú mi ó dùn lórí ètò ààbò wọn àti dáadáa tó federal government ṣe kíní kan wọ́n pè ní initiative láti protect secondary school primary school gbogbo ẹ̀ gẹ́gẹ́ fún lápẹ̀rẹ̀ iléèwé adéníyàn memorial grammar school ni mo ti jáde 001 ní admission number ní 1978 àwa la ṣe fẹ́ǹsì tẹ́ bá débẹ̀ lónìí mo ṣe sọ àwa la ṣe fẹ́ǹsì fún ara wa èyí oògùn ju àwa tá a kọ́wé jáde ni ìjọba yìí fún wọn kọ́bọ̀ lẹ́yìn kí wọ́n sanwó oṣù àwọn òṣìṣẹ́ àwa láàtún kíláàsì ṣe àwa láàṣẹ fẹ́ǹsì sẹ́ẹ̀dì gbogbo secondary school àti primary school tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ tí àbúrò wa tó wà ń bàdàn tó jẹ́ excellence ẹ̀ tó fẹ́ sàánú wa kan fẹ́ǹsì gbogbo ẹ̀ round owó àwọn náà wọ́n kúkú ṣe gbogbo contract tí wọ́n award ṣèbí engineer ni wọ́n àwọn náà wọ́n ń ṣe kán sì bá wa ṣe kan bá wa ṣe I need the security you must protect your children wọ́n gànà òun fò fẹ́ǹsì wọlé òun fò fẹ́ǹsì jáde ó mọ jẹ́ kí crime rate kó reduce ìdí ni wípé kó tó sá lọ at least wọ́n ti mú kan balẹ̀ wọ́n mú méjì balẹ̀ ṣùgbọ́n bí tó kàn free bí orí fídì náà kàn wọlé náà kàn jáde then àwa máa ń bẹ̀rù tọ̀ lẹ́yìn bò fi yàtọ̀ sí wa a máa ń bẹ̀rù sẹ́rí Fúlàní àti fààyè gbà wọ́n mo sọ́ọ̀rì láti sọ ilé ibi tí wọ́n ń pè ní yànyàn lónìí gbogbo wa ni wọ́n gbowó lọ́wọ́ wa tá ara lẹ̀ yẹn tó fi dẹ́yìn pàápàá bàbá kábíyèsí lánàá kọlọ́hún fọ̀nù kẹ́ wọn kọlọ́hún sì dáríjì wọn tó bá dàbí ẹ̀ṣẹ̀ torí pé wọ́n fún wọn bẹ̀ yẹn wọ́n wá sọ fáwọn Fúlàní yẹn wípé ẹ má kọ́ permanent structure síbẹ̀ o nǹkan tẹ́ ẹ lé bì wò kíákíá ní kẹ́kọ́ o wọ́n ti ń kọ́ permanent wọ́n àtàwọn fowó ralẹ̀ ká sọ wọ́n fúnjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí báyà kálá ò tó débẹ̀ ni o àrílẹ̀ wa gbà sáwà lọ kó gbóngbó lọ́mọ báwọn Fúlàní jà ni àwa gan fìyà jẹra wa l'Ógbómọ̀ṣọ́ àti fún wọn ní àyè jù sẹ́rí wọ́n ní Fúlàní bímọ lẹ̀ ó bí oró kò sí yàtọ̀ nù wọn àwọn ọmọ yẹn ti mọ gbogbo nù gbósẹ̀ pẹ́sẹ̀ làwọn máa ń rìn kiri kò sí tí wọ́n mọ́ sẹ́rí and one of the weapons of terrorists is rumour ẹnìkan kan jókòó síbi kan láyé social media wọ́n jẹ́ kó go viral fake news our Nigerians I'm sorry to say we are very gullible we are gullible people because sẹ́ni fake news yẹn gbogbo báńkì sí one close mo ń bọ̀ látẹ̀kọ́ wọ́n ní gbọ́dọ̀ gbà sẹ́yìn o mo ní wáyé tí ní gbà sẹ́yìn bó mo fẹ́ gbà you don't die before your death cowards will always die before their death. èyí gbọ́dọ̀ kúkú tó ní kọjá. sẹ́ra Ògbómọ̀ṣọ́ gangan kíkanjú la mọ̀ wá sí gbọ́ àwọn jẹ́nsí ọmọ tó wà ń ta ní ìsàwọn ní challenges wa
a gbọ́dọ̀ múra. A country that wants peace must prepare for war. ẹ jẹ́ àmúra dáadáa. ṣe rí gbogbo bá a ṣe ń dara wa láàmú tíjọba bá fún wa lé agbára gbogbo àwọn tá à ń sọ ẹ̀ ẹ̀ mọ̀ delete wọn ni ẹ mọ delete wọn ni tẹ bá ń kó wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá sẹrí judgement we are talking of justice in Nigeria and láti reorganize justice wa our judicial system is awkward tẹ bá kó wọn lọ gan wọn ó tún bọ́m̀bẹ̀ technicalities ni so ẹ jẹ́ kí àwọn Ògbómọ̀ṣọ́ gan kásìra wa lóṣooṣù ọwọ́ èmi ò gbà pé nìkan jọ nìkan lọ nílùú yìí o èmi kan náà là ní o èmi tó wà láàrin ìwọ Tolú Ikúsàgbà kò yàtọ̀ sí tèmi o àbí ààrẹ ẹ̀mí yẹn ò yàtọ̀ ẹ̀yọ̀ kan náà ni gbogbo sọ́ọ̀bù tí wọ́n ń ṣe tó máa pariwo mọ̀ sí gbogbo yẹn ò necessary o. wọ́n gbàdúrà mọ́ ni. àdúrà nìkan ò lè nà wọ́n lọ́wọ́ Israẹli náà ń gbàdúrà àdúrà kan ló lè ṣe o a gbọ́dọ̀ múra gidi gan yín prayer has nothing to do with warfare. I am a soldier. I served 35 years ọdún márùndínlógójì ni mo lò kìí ṣe àwọn tó ń gbàdúrà gan tó fi pé bẹ́ẹ̀lì ló máa ṣe fún àwọn ayéke wọn wà nílẹ̀ ẹ̀ tó ṣe supreme assembly táwọn tẹ bá fẹ́ jẹun gbàgbà náà lẹ́ni mi máa strike ẹ̀ tó gbóúnjẹ lẹ̀ ẹ̀ tó protect life yín ẹ̀ wà nù trench ẹni tó wà lẹ́gbẹ̀yìn sójà tó wà lẹ́gbẹ̀yìn ó ṣubú ó kú síbẹ̀ tí wàá máa gbàdúrà abẹ́ lo ìbọn yẹn dáadáa tó pé ìbọn yẹn gẹ́gẹ́ tó bá dé stage kan tó bá gbóná tán ẹ̀ fi tó wẹ̀ sínú omi ẹ̀ mọ̀ fi gbàgbọ́n mú ọlọ́mọdé arógun o ẹ̀ ká múra wa lóṣù sọ̀rọ̀ ẹ̀ ká ṣẹ́dá àwọn olóṣèlú wa mo fẹ́ rọ̀ wọ́n gbogbo pẹ́ lọ ṣe fíṣítì oríire torí mo gbọ́ pé àwọn àbúrò mi wọ́n lọ fíṣítì oríire kò ẹ má fíṣítì oríire ẹ̀kọ́ politician mẹ́ta síbẹ̀ as a matter of emergency kẹwàá kọlọ́pàá lọ bẹ̀ kí sípẹ́ kọlọ́pàá sọ́nà ọ̀fà kótẹ́ nìkan kankan máa gba wọ́wọ́ náírà lójú títì àwọn ọlọ́kadà ní mọ́ndà láàmú jẹ́ ká sòtọ̀rọ̀ tó pé wọn tọ́jú ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí I work with Chicago police mo sọ ọ̀rọ̀ ẹ̀rí ATM la fi máa ń repo ìjọba fún wa ní ATM á dẹ̀ tẹ́kì gbogbo sidomita lórí mọ́tò ìjọba wọ́n dẹ̀ fún wa ní káàdì á dẹ̀ ra epo kì í sọ ọlọ́pàá tí wọ́n ní ó ṣe máa wá owó tí ó fi repo sí mọ́tò tẹ́ bá lọ sówó dẹ́yìn tẹ́ bá rìpọ́ọ̀tì crime wọ́n á sọ fún yín pé àwọn ò lépo ẹ̀yin máa fẹ́ gbé criminal lọ sí or let's say suspect lọ sí abolongo lọ́yọ̀ wọn á ní ká ẹ mówó wá ẹ̀yin ní complainant ẹ̀yin náà lẹ́tọ̀ sanwó tí wọ́n fi máa tí wọ́n fi prosecute wọn irú orílẹ̀-èdè wo lélẹ̀ kí ìjọba gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ disappoint mi o personally because wọn à ṣe tó yẹ wọn ṣe yẹn kan wà tí wọ́n pè ní ìjọba and I will say it today wọ́n pè kíní kan ní GO wọ́n pè ní general order gbogbo àwọn palm sector wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pátá àtàwọn career officer tó wà local government àti state wọ́n máa ń tí mò ń sọ wọ́n pè ní general order gómìnà méjì péré ló ti tẹ̀lé rí nípínlẹ̀ yìí number 1 Láàmù ó tẹ̀lé general order yẹn bẹ́ẹ̀ sì máa ṣètò ìjọba ṣẹ́wárí kìíní dáadáa tó tẹ̀lé general order tá à ń sọ yìí ó ní bàbá senator Ládọjà ọlọ́njẹ́ bàbá yẹn ó pẹ́ láyé àwọn yẹn sì dáadáa senator wa ń bẹ nísìn kò tiẹ̀ wá follow anything I'm sorry to say this we are sitting on a keg of a gunpowder níjọba kankan pẹ̀lú Ọ̀yọ́ the House of Assembly lọ́yọ̀ báyìí ó ti rọ́bìsì wọn gbàmí tí bàbá yẹn tí ọmọ kékeré yẹn bá ṣẹ̀ báyìí oṣù kan lè mọ̀ gbé kọlu rẹ̀ láti wait to govern our state ẹ ká sọ fún gómìnà pẹ̀lú Ọ̀yọ́ kó ràn wá lọ́wọ́ security vote wa ibo ni wọ́n ń kó sí ẹ ká sọ tọrọ fúnra wa sẹ́rí ẹ jẹ́ ká fi bíbélì sẹ́gbẹ́ kan ká fi religion sẹ́gbẹ́ kan let's forget about religion now kágbẹ́sìn sẹ́gbẹ́ kan ká wá mójútó ara wa láti mú ìlú yìí kó dúró sẹ́yìn mọ̀tẹ́ bá ń rumor sẹ́rí one of the power of the terrorists is rumor. ẹ bá ń sọ ní Yorùbá. wọ́n máa create panic láàrin populace. ẹ bá ń sọ ní Yorùbá. àwọn èèyàn máa bẹ̀rù agbára tí àwọn terrorists níjù agbésùnmọ̀mí níjù ni kí wọ́n máa fún wa ní ìròyìn tí ò nítumọ̀ ìròyìn tẹ́ gbọ́ tẹ́ sì máa tọ̀ sára kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ọmọ Òkèlè ni mo fẹ́ rán ilé tí 1979 wọ́n fẹ́ àwọn party ẹ̀jẹ̀ tó ní kóòtù Òkèlè ni ọmọ wọ́n sì ládùúgbò bàbá mi wọ́n láwọn ní ká máa sálọ mọ́ ní Òkèlè ni mí kí n tiẹ̀ tó sá ní ọkọ̀ tí ń lé mi ná. sẹ́rí ayé tá a wáyé 26th century yìí whatever century we are ẹ jẹ́ ká gbẹ́sìn sẹ́gbẹ́ kan let's protect our life sẹ́gbẹ́ àwọn tó ń lọ sóòrù yẹn mo fẹ́ rọ̀ wọ́n kí wọ́n fi sóòrù yẹn sílẹ̀ náà ó lè mọ iye wọn débẹ̀ sẹ́rí war tó difficult láyé ó ní gorilla war èyàn wọ agbádá ó dẹ̀ ní AK-47 dé wọn á tún wá rọ̀ jọba gbogbo àwọn kọ́pàsì wa yẹn Israeli kò sẹ́ni tí ò lè yìnbọn kò sọmọ Israeli kan tí ò mọ̀ bá yìn ẹ̀ẹ́dẹ̀ rí wọn lóòtẹ́ẹ̀lì tá a bá lọ pilgrimage gan wọ́n interview wa láwọn obìnrin kéékèèké pretty girls they will interview us wọ́n fẹ́ mọ̀ bóyá àwa dá wàhálà lẹ́yìn country wọn ni abákẹ́wà fún pilgrimage so ẹ jẹ́ ká wo tá a bá lè ṣe ẹ jẹ́ ká múra wa ká ṣera lọ́sùsù ọwọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ ká gbé ẹ̀sìn yẹn ká kọ́ sọ síbì kan náà ká wá mójútó ara wa kò yẹ ká lóde l'Ógbómọ̀ṣọ́ bàtà wà ń grow up ṣé báwọn bàbá wọn máa ń lè wọ́n sì lógun òjàjà kókó Ògbómọ̀ṣọ́ àti ní challenges nílùú ẹ̀mọ́ challenges I'm sorry to say this too I don't want to be immodest religion ti gbagbo agbára lọ́wọ́ wa àwọn people yẹn wá wọn ní adagbára tiwa nù pé Bíbélì nìkan ní ká máa gbé lọ àwọn people yẹn I don't want to discuss religion àwọn òyìnbó gbé ẹ̀sìn wa wọ́n ní ká da gbogbo agbára wa ní Israeli náà ṣe lágbára tó àwọn náà ibẹ̀ náà ti gbé Bíbélì wa even the Bible favour the Jews more than us sẹ́ẹ̀rì wọ́n ní agbára débi wípé kìsì àdúrà nìkan láàmú àgbà l'Ógbómọ̀ṣọ́ agbọ́dọ̀ dira ogun ẹ̀ẹ́dì pé nígbà táwọn ọmọ Israeli jáde tí ogun wọn jáde lọ tán sẹ́yìn pé ọ̀tá gbẹ̀yìn wa náà fi pé kíní kan nínú àmì line guard tàbá wa quarters wa kan bọ́dọ̀ wà ní duty na wa quarters our women must be protected Israel was not protected when their soldiers went to war wọn á gbẹ̀yìn wọn capture gbogbo wọn sẹ́dọ̀ Ògbómọ̀ṣọ́ yìí agbọ́dọ̀ múra àwọn kan wà táwọn bàbá wa máa ń ṣe tí wọ́n tán dẹ̀ máa ń ṣe tó bẹ́ pé àmì máa ṣe wà náà bí wọ́n á yán lẹ̀ ní wọ́n á yán lẹ̀ ní wọn ò sì ní ilé lọ wọ́n àti ẹ̀ náà máa da gbogbo agbára yẹn nù kí ló dé èmi ò sọ pé Bíbélì ò dá o ṣùgbọ́n potentiality rẹ̀ ó rí à ẹnu afárá àlù build more police station equip them you can do that ṣé bá mo ti Lagos state ń ṣe
wọ́n ṣe security trust fund mi pé àwọn tó lámì lakatẹ́ lówó lọ ní society wọ́n kó wọn lẹ̀ báwọn kan ṣe kó ra mọ́tò lamẹ́ríkà tẹ́ fi ń gbá ọmọ lọ léèwé ọmọ tálíkà wọ́n gbé lọ léèwé láàárọ̀ wọ́n tó kó wọn dé lọ́sàn-án the governor of Oyo state can come to the rescue we can't wait for the federal government he is closer to us wọ́n ti make sure pé local government yóò ṣiṣẹ́ the chairman of local government cannot do anything the state government should come to the aid of the citizen ṣé gbogbo ló ń san tax tẹ bá mọ etí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà l'allocation bó ni wọ́n ná sí use money for security ààbò fún aráàlú ó ṣe pàtàkì ó sì jẹ mí lógún prevention of crime is better than detecting or investigating. a tún gbé yín wá ní àìpẹ́ torí pé ọjọ́ òní àti ìlú kọjá àlàjì náà tẹ́lẹ̀ kó tó pẹ́ wọlé so ẹja mú pé kan bóyá ọ̀sẹ̀ tí ń bọ̀ bóyá ẹ̀yin lákòókò fún ní ìṣẹ́jú mélòó kan náà. ọ̀sẹ̀ tí ń bọ̀ lórí 27 kí n tó kó l'Abuja. ó dà. hello. ọlọ́ọ̀fẹ́mi ló dùn ọmọ tó padà wá. ẹ ṣe wọ́n dá sí. àti àbàbà tí wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ ẹ ń sọ̀rọ̀ yìí pé tá a bá wo orílẹ̀-èdè ó lè ṣe ṣẹyọ kan sí. àwọn olóṣèlú wa wá ń lọ tí wọ́n kọjá ìlú náà ti wá ni tí wọ́n bá kọ́ police court káàkiri tí kò ní í dáa tá a bá wo oríire lọ́wọ́lọ́wọ́ báyìí á yí pé Fúlàní ti gbàjọba kó lè sọ bá mú yàn dé station Fúlàní ó bìyàn pamọ́ sí station yóò tún wọ́n máa bọ̀ wálé ni tó yẹ kó wà bẹ́ẹ̀. Nígbà tí ò sí àlàáfíà ọmọ onílù gangan tí ò lè nǹkan bá ń dá nínú ìlú tó dé gbé àjòjì gangan bẹ́ẹ̀ ni wà láàrin ìgboro irú ọjà tẹ́mi wá sí kí Fúlàní bá gbé ìbọn AK-47 tó gbé kọ́rùn tó mú dàdà ní tó ń lọ kò sẹ́ni tí ó jà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ Yorùbá kan ló ṣe irú rẹ̀ wọ́n tún mọ ìran tó bí àwọn yẹ kí gbogbo àwọn ọlọ́pàá wa náà tí wọ́n wo eléyìí tí wọ́n mọ̀ wo owó tí wọ́n ṣe òtítọ́ tí wọ́n ti ṣe Ọlọ́run kò ní jẹ́ kí wọ́n fẹsẹ̀ kọ́ o. ẹ̀rọ ẹ̀ka fún dásí. ẹ̀kú sọ́run ẹ̀kú òwòlú Ọlọ́run yóò máa tó ní ṣe kàfíńsì mọ̀ràn wà lọ́wọ́ ìṣẹ̀dá gbogbo wa pẹ̀lú báàbò ní orúkọ Jésù. akí gbogbo ẹ̀mí lọ́ba wa àtàwọn agbófinró gbogbo ẹ̀kú sọ́ wa lórúkọ Jésù ẹ̀rẹ̀ ní jàmbá o. sáré bàbá mi tí wọ́n tọrọ báyìí lórí ìṣòògùn ìdílé àgbo tó pẹ̀lú ẹ̀kọ́ kọ̀ wọlé ní. ìṣàkẹ́kọ̀ọ́ ọ̀sán tá à ń ṣe ẹ̀rù ń ta ni adúgbòrò sóòrù tó bá sọ ni wọ́n ń gbé ìbọn lọ ní ṣọ́ọ̀bì kájọ́ọ̀tì mọ́lé. ọ̀rọ̀ kókó sóòrù tọ́tọ̀ òwúrọ̀ kọ́ wà lásìkò yìí ọlọ́run dájú jẹ̀ mí o tọ́lọ́dọ̀ náà làlọ́ rí pé àti pé tí bàbá wa tó sọ lórí ààbò àwọn bàbá ńlá wa ọjọ́ kọ́ lè wà gidigidi bí ààbò kótó gbélé sí ó túnmọ̀ kàláàbò wa ọlọ́run ló gbọ̀yọ̀ kàláàbò wa. bàbá wa tó kọ́kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí bàbá wa jù tó sọ̀rọ̀ lórí àwọn ti Fúlàní gbogbo àwọn tí wọ́n ń gba Fúlàní láàyè nítorí ẹ̀fọ́ màálù tí wọ́n fún wọn àti nínú kọjá ọ̀pọ̀lọpọ̀ bí ọ̀dẹ́nu ọ̀rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ní máa ń gbé káàkiri lọ́dọ̀ àwọn Fúlàní tí wọ́n gbé lónà fún tí wọ́n wà máa ṣe é kọjá kó lórí bẹ́ẹ̀ ọlọ́run àdìgbà kan láti wọ́n fún un. hello ẹja mú pé kan sí àtúbọ̀ sí abọ́lá tó kàn lónìí 006198459 àwọn pé ń kọ́ lọ́wọ́ wọn ni o 006198459 tó àníní jù báyìí lọ ní òní mo rò pé àbí oní tó fẹ́ sọ. tí mo fẹ́ sọ náà ni pé káwọn èèyàn wa ẹ jẹ́ ká fi sùúrù kún ẹjọ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìròyìn tí ó da. yàwá gbádùn ìlú Ifá I'm sorry to say mo gbádùn ìlú Ògbómọ̀ṣọ́ gbàmí gan kó Ògbómọ̀ṣọ́ láago 9 là ń lọ Àbújá àgùn tírénì nílọrin àgùn dé jọ́sì ayé tí wá yàtọ̀ ta ló ba ayé jẹ́ nǹkan ò dá mọ́ ẹ ṣàánú wa kíjọba ó ṣàánú àwọn ènìyàn gbogbo secondary school primary school kí wọ́n fẹ́ǹsì gbogbo ẹ̀ ẹ lọ wá dé nínú nísìn àti fowó wa fẹ́ǹsì àwọn akẹ́kọ̀ọ́ jáde la ṣe afẹ́ǹsì bẹ̀ kò ní bàjẹ́ láyé ajagun fẹ̀yìntì lórúkọ mi o ajagun fẹ̀yìntì olóyè Ọlátúndé Òkè lánàá. I think like a criminal too because I am a criminologist. ẹ ṣeun balógun gbogbo ẹ̀yin balógun pátá ẹ lọ sípàdé o kẹ ẹ lọ dojú kẹ ẹ lọ fẹsẹ̀ àwọn. àti fẹ́ sẹ́ngbà kan nígbà tá a fẹ́ sẹ́ngbà mo jẹ balógun mo bá sì pa àwọn márùn-ún ìbọ̀dá kan ó ti kú nísìn àmọ́ ní jẹ́ ká sípàdé àwọn onímọ̀ àjẹ chairman o ó ti mọ wọn lára nílùú yìí àwọn tó wà ní the other side ọ̀rọ̀ chairman ti kákó ní kọ́kọ́ sọ abalógun márùn-ún fẹ́ máa ṣèpàdé onímọ̀ àjẹ chairman o. ní Dubai lọ ṣáwárí ẹ̀yin tí bandits tí wọ́n jí àwọn èèyàn yín gbé àmọ̀ràn kan wà tí mo fẹ́ gbà yín àmọ̀ràn tí mo fẹ́ gbà yín yẹn ni wípé ṣẹ́rí kò sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ tí kò ti ṣẹlẹ̀ rí ṣe ń gbọ́ mi sí kò sí nǹkan tó ṣẹlẹ̀ sí tí kò ti ṣẹlẹ̀ rí ṣẹ́rí ìrìn àjò kan wà tí máa fẹ́ kẹrin ṣe ń gbọ́ mi ẹ̀tọ́ àwọn onímọ̀ lọ ẹ̀tọ́ àwọn àgbààgbà lọ tí wọ́n gbówó gidi ṣẹ́rí látàyébáyé lọ ti máa ń jíyàn gbé tó ti yẹ ó dẹ̀ ní àwọn nǹkan táwọn bàbá wa tó máa ń ṣe sí tó jẹ́ pé tí wọ́n máa fi ṣe àwárí ẹni yẹn tí wọ́n bá ti pa ẹni yẹn ní o kódà kó bá jẹ́ pé wọ́n ti pa ẹni yẹn gan ó ní àwọn iṣẹ́ tí wọ́n máa ń ṣe sí tó jẹ́ pé kódà òkú ẹni yẹn gan wọ́n á rí nítorí pé ọmọ ẹni kú ó sàn jọmọ ẹni nù lọ so ti yẹ yín sìn so tó bá dé ìbéèrè ẹni yẹn wà láyé wọ́n máa rí ẹni yẹn kódà bí ẹni yẹn bó ṣe máa escape kúrò nínú ewu tó wà yẹn nínú danger tó wà yẹn ó máa dàbí idán lójú tiẹ̀ ni ó máa dàbí idán lójú ẹ̀ kò ní yé òun gan fún ara ẹ̀ ẹ̀yin ẹbí ẹ̀gbọ́n náà tẹ́tọ̀ àwọn àgbààgbà lọ ó máa yẹ yín náà lẹ́nu ó máa dàbí miracle ó máa dàbí idán ni so ti yẹ àwọn iṣẹ́ yẹn ṣì wà lọ́wọ́ àwọn àgbàlagbà ẹ tọ̀ wọ́n lọ àmọ̀ràn tẹ́mi tún ní fún yín nìyẹn ẹ tọ̀ wọ́n lọ gbogbo ẹ̀yin tí bandit tó jí èèyàn yìí gbé tẹ́lá lọ́dún dé federal government wọn ò tí ì rí ti ń rò ẹ má jẹ́ ń tàn yín kò sí nǹkan tí ìjọba fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn lásìkò yìí tó ti yé ń sìn àbọ̀ ọ̀rọ̀ lásán fọmọlúwàbí tó bá jẹ́nu ẹ̀ àjò dìdí mi ìfẹ́ kan tó máa di pé bóyá ẹ máa sọ pé àbóyá anaconda ó dọ́gbọ́n polówó fún ara ẹ̀ ní mi sọ pé kẹ wá sọ́dọ̀ mi ẹ tọ̀ àwọn onímọ̀ lọ
ẹ̀tọ́ àwọn onímọ̀ lọ ẹ̀tọ́ àwọn onímọ̀ lọ àwọn iṣẹ́ yẹn wà tó confirm mo fi Ọlọ́run Olódùmarè búra ó tó confirm ó wà lọ́wọ́ àwọn èèyàn ẹ̀tọ́ wọn lọ. This time around tá a bá rí ẹni kristẹni ẹni babaláwo ẹni mùsùlùmí tó bá polongo ẹ̀sìn kankan olórí ibu ayé àtàlìkìyàmọ̀ ni bó jẹ́ mùsùlùmí ara mi ló polongo ẹ̀sìn kan lọ́wọ́ yìí ó yẹ ká fọwọ́ bojú ni náà ó yẹ ká fọwọ́ bojú ni. mo wá ra àfa kan jáde wọ́n wá ní ẹ o pẹ́pẹ́sẹ́ àwọn sọ́pọ́tì Sunday Igboho àwọn kíjọba máa fún Sunday Igboho ní láísẹ̀nsì nítorí pé ó sọ pé òun fẹ́ dá ìjọ kan lẹ̀. mo tiẹ̀ kọ́kọ́ wò pé kí ni reason tí bàbá ìfẹ́ mú wa after all gan kí tiẹ̀ ní reason tá a fẹ́ tẹ́tí gbọ́. èèyàn fi ẹ̀mí ara rẹ̀ lẹ̀ àtàwọn tó kó sẹ́yìn báwọn fẹ́ lọ kojú báńdíìtì kódà kí Sunday Igboho má dé báńdíìtì kó má dé bẹ́ẹ̀ kó kàn wánú gbó kan lẹ́yìn ìkúnlé rẹ̀ kó máa wá halẹ̀ kó kàn máa halẹ̀ kó máa lọ kó máa bọ̀ ṣe bó sì volunteer ara rẹ̀ náà. iṣẹ́ tí Sunday Igboho lòun fẹ́ ṣe yìí ń gbà ṣe ẹlòmíì ṣe ni. gbogbo àwọn tẹ́ ẹ fi jẹ́ olórí ológun jagunjagun nílẹ̀ Yorùbá àwọn dà ebi mọ́tò wọ̀gìnì ni wọ́n ń gùn kiri. èwo ló rẹ́dì àti wọnú gbónú wọn? èwo ló fẹ́ kú nínú wọn? àáfàá yìí wá ní àwọn sọ́pọ́ọ̀tì Sunday Igboho nítorí pé fẹ́ dá wọn padà lọ sínú ẹbọ. ẹ̀sà máa sọ̀kọ́ tí ò dá sí yẹn ẹ máa gbé pé ẹ wá ní ẹ̀ sọ́pọ́ọ̀tì ẹ̀ nítorí pé fẹ́ dá yín padà sínú ẹbọ. àwọn ọlọ́pàá tẹ̀ lọ rìpọ́ọ̀tù kéèsì fún kán bá yín lọ́ọ̀kì ẹ̀ ṣé mùsùlùmí ẹgbẹ́ yín ni wọ́n? kìrìsìtẹ́nì mùsùlùmí babaláwo ò sí nínú wọn báwọn ò bá ṣe bàbá wọn ò ṣe ṣásìkò ẹlẹ́yàmẹ̀yà ni. ẹ wá nítorí pé àwọn OPC nígbà tí wọ́n dá wọn lẹ̀ wọ́n ṣe sóore àmọ̀tẹ́kùn wọ́n ṣe sóore ìbọn bá ṣe sóore ṣé ìsìn ló yẹ ká máa wò bóyá Sunday Igboho ó ṣe sóore àbí ò ní ṣe sóore àníkàntì ẹ̀ ràn wá lọ́wọ́ náà. ọmọ àkànbí tún yín náà ni o ẹ jọ nítorí Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń fojú ayọ̀ tó fi ń wo fídíò yìí ẹ jọ ẹ ràn mí lọ́wọ́ Ọlọ́run á bá mi pínrin kan oníkálukú ìbànújẹ́ ò ní jẹ́ ti ẹjọ́ ẹ bá mi share ẹ̀ gbogbo orú ẹ̀dá tó lè wù kó jẹ́. ṣé rí ibi tí ọ̀rọ̀ ẹ̀sìn tó ń lọ lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí a ti fẹ́ bá a débi ẹ̀tẹ́ especially àwa mùsùlùmí a ti fẹ́ bá a débi àbùkù akúmọ̀mọ́júdì bí ẹran ṣáwá òun ló pọ̀ jù nínú àwa mùsùlùmí. I'm telling you the reality. a fẹ́ bá a débi ẹ̀tẹ́ débi pé wọ́n á yọ ẹgba gbogbo bí kí tó bá ti pàdé wọn wọ́n mọ̀nà wá. I'm telling you láwa tá a bá jẹ́ aláṣejù ṣé táìmù tá a wà yí gangan ló yẹ ká dúró lórí wípé a tún máa ṣe ẹlẹ́yàmẹ̀yà. ǹjẹ́ ẹ máa fìtì ìntọ́fìtì sára àwa mùsùlùmí? ṣé táìmù tó yẹ ká máa ṣe ẹlẹ́yàmẹ̀yà ni? ẹ wo ojú mi mo ti sun ìyálàyà ẹkún. àwọn ọmọ kéékèèké táwọn ajínigbé tí wọ́n jí kó wọ́n wá lu àwọn ọmọ yẹn bí ẹni máa kú ẹgbà wá lé sí wọn lẹ́yìn. láwọn ọmọ tí ẹ pé àwọn ọmọ kéékèèké tàn tí ìdákan mọ̀ wọ́n lù wọ́n ní ìlùkulù. ìyá tó gbọ́mọ dání ń bẹ pẹ̀lú wọn principal school ó wà pẹ̀lú wọn. àìmọye àwọn ẹlòmíì tí wọ́n wà ń bẹ̀ kódà bí mo ṣe gbọ́ wọ́n ní kan wà tán náà máa pa bóyá wọ́n ti pa lánàá abẹ́ni nísìn. ẹ jọ nítorí Ọlọ́run ṣe ìyẹn ò kàn wá. ẹ wá tún sọ pé Sunday Igboho fẹ́ dá yín padà lọ sẹ́nu ẹbọ. ta ni wọn bá gbé igbá ẹbọ lé lórí kẹ ẹ wá máa rù ú kán wá ní ẹwọ lè má mú tó ru ẹbọ abẹ́ yá wèrè. olóòfẹ́ jẹ́ǹjẹ́ ọ̀tá ọ̀rẹ́ rẹ ló pọ̀ tí ò dáná yìí. ẹ ṣe pítì ẹ̀mí ẹlẹ́mìí ẹ ṣe pítì àwọn ẹni ẹlẹ́ni nítorí tọ́lọ́run ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. ṣé ẹlẹ́yàmẹ̀yà ló kàn lọ́wọ́ wa báyìí? wẹ́l kò ṣe nǹkan kan báwo lẹ ṣe ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tó ń jí àwọn ọmọ Nàìjíríà kó táwọn ìjọba wá sì wà lórí pé wọ́n ń sáré election. wọ́n gbàgbé pé
àwọn táwọn bá padà wọlé àwọn táwọn fẹ́ ṣe election lé lórí tó fẹ́ ṣèjọba lé lórí wọ́n ti ń palẹ̀ mọ́ wọn díẹ̀díẹ̀ ọlọ́run ó ṣèdájọ́ anybody. ẹ̀yin ìjọba wa ṣe rí ẹ̀yin gan èmi ò ní ṣépè fún yín o àmọ́ máa fà yín lé ọlọ́run ọba lọ́wọ́. ẹ̀yin ẹ tiẹ̀ jájọ gbìyànjú irú bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọlọ́run ọjọ́ dá fún yín àwọn àkọ́bí yín lọ́kùnrin àti lóbìnrin ẹ tì wọ́n bọ́ ọ̀tà kan ṣáájú gbogbo ẹ̀yin mínísítà àwọn àkọ́bí yín lọ́kùnrin àti lóbìnrin àwọn tí ń bẹ lu òyìnbó ẹ kó wọn wá gbogbo ẹ̀yin àfáà wa nísìnyí tẹ́lẹ̀ ẹ̀fẹ́ Sunday Igboho èyí tí ń bẹ ní Ìwó tó lóun wà ní Ìwó tó lóun pera òun ní mufti Ìwó tó ní ká máa mú àwọn ọmọ kan máa kọ́ wọn bọ́ ṣe máa yìnbọn ṣèbọn ní bàbá yẹn náà ní àwọn security ẹni kankan àwọn security dákan lọ fèsì bandit náà àtàwọn gbogbo àwọn bíi irú àwọn olórí churches rìdíìmù gbogbo wọn ni ẹni káwọn náà kó àwọn ò lè jà wọ́n ti jẹun wọ́n ti yó AC helicopter tí wọ́n rà tó fowó òjò rà kò jẹ́ wọ́n gbádùn ẹni kankan àwọn àkọ́bí wọn àwọn ọmọ wọn bọ́ síta gbogbo ẹ̀yà fà pátápátá látòkè délẹ̀ tẹ́lẹ̀ fẹ́ kí Sunday Igboho ẹlẹ́bọ tẹ́lẹ̀ fẹ́ kó ṣáájú wa lọ tẹ́lẹ̀ fẹ́ kó má bàa darí wa sẹ́bọ̀ ẹ káwọn ọmọ yín bọ̀ta bó o ní ò bá ṣe dáa gbogbo ẹ̀yin tẹ́ tún fẹ́ máa ṣe lẹ́yàmẹ̀yà yìí tẹ́ ẹ̀ pítì àwọn ọmọ ọlọ́mọ tán wà nínú igbó tí wọ́n ń fún ní tọ̀mù tí wọ́n ń fìyà jẹ bó o ní ò bá ṣe dáa kó jẹ́ yín kan náà jí gbé bó o ní ò bá ṣe dáa kó jẹ́ pọ́mọ yín ń bẹ nínú àwọn tí wọ́n jí gbé bó o ní ò bá ṣe dáa kó jẹ́ pé ìyàwó yín ń bẹ nínú àwọn tí wọ́n jí gbé ẹ̀yin ẹni òfò ẹni àdánù yìí ẹ̀sìn látijọ́ yìí eríire tó kó bá wa dà ẹlẹ́yàmẹ̀yà kò yẹ wá o ẹlẹ́yàmẹ̀yà kò yẹ wá lọ́wọ́ báyìí kí ló dé gan ẹ wo ọmọ àkànbítù náà ni I love you all jèrè. Ṣèyí Tinubu alpha I hear say you talk say you go sue very dark man for disrespecting your papa normal mean say I no go support that one. Yeah, why go dey disrespect person papa idiot it makes sense if na you dey do am for now you go like am. Anyway, Ṣèyí Tinubu, on behalf of Nigerians and very dark man, I'm using this opportunity to tell you that your papa dey craze. You no go better for your father. You dey mad? Ogun dey kill you. They dey disrespect your father. Ogun dey kill you. I don't know what they talk about now. You no go better for your papa. Your papa dey mad. Ababa Shofod. People dey die everywhere. Your papa do nothing about it. You are here. They disrespect your papa. If your father do it, they go disrespect him. And nobody dey even disrespect your father. Nobody dey disrespect your father self. That one maybe they talk. Now that one they call disrespect. Ababa Shofod. Ogun kill everybody dey ask am. They interview the bastard animal. Say wetin go talk about the issue of insecurity. When they talk nonsense, they talk about Abraham. They talk about sacrifice. Wetin concern Abraham sacrifice with wetin dey go on in this country. You talk about sacrifice. Okay, you are telling us that you want to use your own energy and do sacrifice. But that layer wey you do recently, e no go better for you. Your papa Ogun kill your mama. E no go better for anything concerning Tinubu and APC. Eti yawere. Three teachers wey dey kidnap since over 2 weeks now. They don behead one, remain 2 teachers with over 40 students. How do you know your papa never do anything? People don die finish in this country. Everywhere security every day by day. High cost of living. Low economy, no road, no light at all. People dey die, hunger wan finish people. Olori buruku man, if someone go for second time, I swear to my God, you no go for the second time. Let me tell you na something, I swear to my God, this next coming election, na you gats die o. I swear to my God, Tinubu, let me tell you this thing. Anything wey make you people wan do nonsense this next coming election, I swear to my God, nowhere when this country no go later catch fire. Tinubu, if you win this election, you win and clean, you enter. Nobody go follow you dragon. But you no win, another person win. You want call Giga. Now me talk am, smart and I go talk say they preach about. To avoid that no do nonsense, this next coming election. Now me talk am. Gbogbo ẹ̀yin tí àwọn bandits tí wọ́n jí èèyàn yín gbé, gbogbo yín pátápátá, mo fẹ́ fún yín ní àmọ̀ràn kan. Tẹ́ bá dé lè tẹ̀lé àmọ̀ràn yẹn, ó máa dá. Torí pé tí ẹ bá ń dúró de government ò rí ti mẹ̀kúnnù rò lásìkò yìí, ẹ má jẹ́ kí n tàn yín. Eré tí government ń sá, eré tí àwọn ìjọba wa, eré tí wọ́n ń sánsìn bí wọ́n ṣe máa wọlé 2027 election, òun ni gbé eré tí wọ́n ń sánsìn. Ṣé get me sí? Máa fún yín ní àmọ̀ràn yẹn, ẹ máa tẹ́ bá lè tẹ̀lé àmọ̀ràn yẹn, ó máa pè yín, ṣó ti yé. Mo dẹ̀ fẹ́ mú àǹfààní kan wá fún gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ followers mi
àbí ẹ̀yin tẹ́ jẹ́ fans mi àǹfààní yìí kì í ṣe by force o kì í ṣe by force mi force èèyàn àǹfààní yìí mo fẹ́ kí nínú yín mo fẹ́ kẹ́ benefit nínú ẹ̀ ní fún àwọn tó bá pass through nǹkan yẹn ṣùgbọ́n kí n tó lọ sí ibi àmọ̀ràn tí mo fẹ́ fún àwọn tí bandit tí wọ́n já èèyàn wọn gbé àti àǹfààní tí mo fẹ́ mú wá fún ẹ̀yin fans mi ẹ jẹ́ kí n kọ́kọ́ kọlu àwọn ẹni ìjáde kí n kọ́kọ́ pàṣẹ ọ̀rọ̀ yìí lọ́nà kí n tó ṣẹ̀ wá fi àbọ̀ sí orí ọ̀rọ̀ yẹn Alpha Saheed Shittu bọ́ síbí báyìí Muhammed Lovers ìwọ náà bọ́ síbí Alpha Fọlọ́runṣọ́ tó wà l'Ábùjá ìwọ náà come nearer come closer kó wá gbọ́ ohun tí mo fẹ́ sọ fún ẹ tó ń gbọ́ agbẹ́sìnga àgbáyé Alpha agbẹ́sìnga àgbáyé ọmọ mi ìwọ náà come nearer ó yá olóyè Sunday Igboho wọ́n ti sọ̀rọ̀ sókè báyìí ó yá èmi ṣe tán báyìí wọ́n ní ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ pé ọmọ Yorùbá tàtà ni ẹ pé kó kájọ fọwọ́sowọ́pọ̀ kó sọ̀pọ̀tì àwọn kí àjọ lọ fèsì àwọn pípì yìí nínú igbó tí wọ́n wà èmi ti ṣe tán èmi Prophet Adakoda ìbá ṣègùn wa èmi ti ṣe tán láti support olóyè Sunday Igboho kódà kó jẹ́ pé OPC náà àwọn OPC Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò náà lọ bá jáde èmi náà ti ṣe tán láti support wọn tó ti yé ó yá Alpha Saheed Shittu gbogbo ẹ̀yin tí mo dárúkọ nínú ẹ̀yin ọmọ mùsùlùmí ó yẹ lọ gbé Kùránì yín àjọ máa jagun yín ní ogun ló délẹ̀ báyìí o àjọ máa jagun yín ní Kùránì yín yẹn tẹ sọ pé agbára wà bẹ́ẹ̀ yẹn ó yẹ ẹgbẹ́ kẹjọ kájọ fúra lọ fèsì bandit èmi máa oògùn lèmi mọ̀ ń pa ẹ̀ so ti yé oníṣègùn lèmi oògùn lèmi mọ̀ ń pa ẹ̀ so kẹ́yìn náà gbé àwọn Kùránì yín kẹjọ wá lọ fèsì àwọn bandit most especially Alpha Saheed Shittu ṣé ti rí Alpha Saheed Shittu gangan ni mo fẹ́ dismantle mo fẹ́ tún palẹ̀ bíi ti engineer ọkọ̀ engineer ò ní rí ẹ̀kọ́ títí tí Jésù máa fi dé tó ti yé ìwọ ló ń bú àwọn àfáà ẹgbẹ́ ẹ tó sọ pé àwọn àfáà ẹlẹ́bọ tó ti yé pé kò da oògùn ò da pé kò sí nǹkan tí wọ́n ń wá kiri tí ò sínú Kùránì ó yá Alpha Saheed Shittu mo challenge yẹ jẹ́ ká tẹ̀lé olóyè Sunday Igboho lọ tó ti yé ká wá lọ fèsì bandit ẹ kọ́kọ́ wo fídíò yẹn. lórí security àwọn gbọ́ arákùnrin gbogbo àwọn àdàkùnrin Sunday Igboho pé kí ìjọba yọ̀ǹda fún òun náà fẹ́ dá àkẹ́kọ̀ọ́ lẹ̀ fún àmújọ ààbò Igboho ẹ̀ wà nínú kan. Olùkọ́ ń sọ yìí níbo lọ́wọ́ ó lè wọnú ẹ̀ wà. Bẹ́ẹ̀ni kẹ́kọ̀ọ́ ní pé òun fẹ́ kí ìjọba yọ̀ǹda fún un kó òun pa àwọn kẹjọ mo ní wàá yà wíńgà sí wọn. Ṣé ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá tẹ́ bá wọ́ọ̀tì bàbá yìí tẹ́ bá wọ́ọ̀tì bàbá tí mo play video ẹ̀ fún yìí bàbá yìí kì í ṣe Yorùbá o kì í ṣe Yorùbá bàbá yẹn ò ṣe Yorùbá o lára àwọn Fúlàní ni àwọn ọmọ ẹrú Fúlàní ni o ni bàbá yẹn o wọ́n fẹ́ ba ilẹ̀ Yorùbá wa jẹ́ ni tó ti yé wọ́n fẹ́ ba ilẹ̀ Yorùbá wa jẹ́ ni àdẹ̀ nígbà fún wọn kí wọ́n ba ilẹ̀ Yorùbá wa yìí jẹ́ a gbọ́dọ̀ lọ kojú àwọn pípù yìí nítorí pé wèrè la fi ń wo wèrè bàbá tó dẹ̀ sọ̀rọ̀ yìí dẹ̀rẹ̀ bàbá tí mo play video ẹ̀ yìí bàbá yìí dẹ̀rẹ̀ ìgbà tí ó ń sọ̀rọ̀ sí àwọn olóyè Sunday Igboho pé tọ́ọ̀gì ni wọ́n pé àwọn ògbà kí gọ́ọ̀mẹ̀ntì kó approve wọn bàbá yìí dẹ̀rẹ̀ kò mú solution kankan wá o bàbá yìí ò mú solution kankan wá o bẹ́ẹ̀ ẹ̀yin bàbá yìí dẹ̀rẹ̀ òun fẹ́ràn bí àwọn bandits wọ́n ṣe pa àwọn ọmọ wa wọ́n ṣe pa àwọn ọmọ Yorùbá òun fẹ́ràn ẹ̀bẹ̀ ṣùgbọ́n kò fẹ́ràn kí wọ́n approve olóyè Sunday Igboho lára àwọn ọ̀tá Yorùbá àwọn lẹ̀ ń rí yẹn o lára àwọn ọ̀tá Yorùbá lẹ̀ ń rí yẹn o so mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. iye ó yá Alpha Saheed Shittu gbogbo ẹ̀yin tí mo dárúkọ nínú ẹ̀yin ọmọ mùsùlùmí ó yẹ lọ gbé Kùránì yín àjọ máa jagun yín ní ogun ló délẹ̀ báyìí o àjọ máa jagun yín ní Kùránì yín yẹn tẹ sọ pé agbára wà bẹ́ẹ̀ yẹn ó yẹ ẹgbẹ́ kẹjọ kájọ fúra lọ fèsì bandit èmi máa oògùn lèmi mọ̀ ń pa ẹ̀ so ti yé oníṣègùn lèmi oògùn lèmi mọ̀ ń pa ẹ̀ so kẹ́yìn náà gbé àwọn Kùránì yín kẹjọ wá lọ fèsì àwọn bandit most especially Alpha Saheed Shittu ṣé ti rí Alpha Saheed Shittu gangan ni mo fẹ́ dismantle mo fẹ́ tún palẹ̀ olóyè Sunday Igboho mú àìjíà kan wá ipe kí wọ́n fún àwọn ní approval mo wá rí àfa kan tó jáde tó sọ pé àwọn ò lè fọwọ́ sí àwọn ò gbà kí gọ́fìmẹ̀ntì kó support idea yẹn máa play video yẹn fún yín kí n tó wá sọ̀rọ̀ lé lórí nítorí pé ní gbogbo àwọn tó ń jáde lórí ọ̀rọ̀ bandit yìí tó ń jí àwọn èèyàn gbé yìí gbogbo àwọn tó ń jáde tó ń mú solution wá tó ń mú àbá wá tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe oníṣẹ̀ṣe nìkan ni láàrin sí tí wọ́n mú àìdíyà wà lọ́tún lọ́sì mi rí àfa kan tó mú àyà kan jáde nínú Kùránì tó sọ pé ẹ̀yin aráàlú o ẹ lọ fi eléyìí protect ara yín o ẹ lọ fi eléyìí protect ara yín o àfi kẹ́ máa dọ́gbọ́n gbowó kẹ́ máa tàn àwọn èèyàn kẹ́ máa brainwash wọn kẹ́ máa dọ́gbọ́n lọ́wọ́ gbà òun nìkan lẹ́yìn àfa mọ̀ òun nìkan lẹ́mọ̀ tó ti yé sí so Alpha Saheed Shittu mo ń expect yẹ kó jáde ìwọ gangan ni mo mean gbogbo ẹ̀yin àfa tí mo dárúkọ ẹ títí kan àfárà yín máa yé nígbà ìwọ náà jáde mo challenge yẹ ó yá kí gbogbo wa pátápátá kájọ lọ fèsì àwọn bandits yìí kí wá ní àǹfààní tí mo fẹ́ kẹ́ ẹ̀yin followers mi àtẹ̀yìn fásitì mi kí ní àǹfààní tí mo fẹ́ kẹ́ jẹ ni pé ṣe rí iṣẹ́ yìí iṣẹ́ tẹ̀ ń wò lọ́wọ́ mi iṣẹ́ tẹ̀ ń wò yìí àdó ni bó ṣe wà yìí ó kéré lójú ni ṣe ń gbọ́ mi sìn ó ní iṣẹ́ tó ń ṣe ǹjẹ́ kí ni iṣẹ́ tí iṣẹ́ yìí ń ṣe òun ni pé nǹkan méjì ló fi máa ń ṣe nínú kó fi bá dúró yè ṣe ń gbọ́ mi sìn ẹni tó bá ń dúró yè tàbí ẹni tó bá ń wá ipò níbi iṣẹ́ ṣe ń gbọ́ mi nǹkan tí àdó yìí tó ń ṣiṣẹ́ fún nìyẹn kò ṣiṣẹ́ fún pé bóyá mo fẹ́ lọ gba contract o iṣẹ́ yìí tó bá lo iṣẹ́ yìí bó ṣe yẹ kó lo bàbá ṣe sọ fún ẹ pé kó lo iṣẹ́ yìí mo fi Ọlọ́run Olódùmarè búra wọ́n máa promote ẹ lẹ́nu iṣẹ́ ẹni tí mo kọ́kọ́ ṣiṣẹ́ yìí fún ọlọ́pàá ni mo fi Ọlọ́run Olódùmarè búra mo fi ọjọ́ tó máa pè mí nìkan ní kòtò mo fi búra ọlọ́pàá ni mo kọ́kọ́ ṣe fún kó tó lè di pé ọlọ́pàá níbi táwọn ọlọ́pàá lanu tán ní àwọn jẹ́ kó tó lè di pé ọlọ́pàá fọ́ salary tí ọlọ́pàá yẹn kọ́kọ́ gbà nígbà tó promote ẹ̀ kó tó lè di pé ó da sọ́nà mẹ́rin ó kó ìjà kan wá fún mi nínú ẹ̀ kẹ́ lè mọ̀ pé kì í ṣe nǹkan kékeré lẹ́yìn yẹn náà ni mo tún ṣe fún ìyá kan nínú olóṣèlú ìyá yẹn wọ́n kàn ń lo ìyá yẹn yóò kàn sin àwọn olóṣèlú ni gbogbo àwọn tó gba lẹ́yìn tó join ní òṣèlú lẹ́yìn ẹ̀ wọ́n dẹ̀ fún àwọn yẹn ní ipò wọn rántí ìyá yẹn ìgbà tí ìyá yẹn tí mo ṣiṣẹ́ yẹn fún ìyá yẹn ó kan sára sí mi
so mi ní sọ jù bẹ́ẹ̀ lọ kì í ṣe by force wọn kì í fi ń gba contract ipò nǹkan tàbí èèyàn ń du oyè ìwà àti èèyàn kan ẹjọ́ ń du oyè kẹ́ni kí nǹkan yẹn kó lè jámọ́ ẹ lọ́wọ́ nǹkan tó ṣiṣẹ́ fún nìyẹn. Olúrẹ̀mí Tinubu, the last lady of Nigeria. How far? Since when I make that video yesterday, so my DM don full. See, they say you yourself, say you go send DSS, you go do this one, you go do that one. And I swear since that yesterday, na if fear come dey catch me. You know they see me the way I dey shake. See me. I swear to my God, now fear dey catch me so. I swear to my God. Fear come dey catch me since that yesterday. So that is why I'm here to come tell you that you are the most useless woman ever in this world. The most useless woman. The one and only useless woman in this world. You, Olúrẹ̀mí Tinubu. And Ogun go kill you. You are the most useless mother, useless woman in this world. Kids are in the bush right now. You no care, you no concern you. The only thing that you are after is election. Which kind of useless woman are you? Like wife, like husband. And that your useless son, Sheyi. No be even born herself. Now all the story we know. You are so heartless. You dey see wetin dey go on with these small children. No be say you know dey see o. You dey see, but you decide to ignore all this thing. Turn blind. Like say you no know nothing about this. That's why I say you are the most useless woman ever in this world. And God will punish you. God will punish your husband. God will punish your Tinubu. God will punish the Tinubu family and the APC. Only therefore doing who now want to threaten. No wonder you no born now because they say you no get whoop. That's why you no fucking care about the children wey dey in the bush. Because you no get whoop. That's why you no care. You don't care about the children wey dey in the bush. You and your husband are the most useless people in this world. And I may be Shamso Diomo, the apex predator, the baddest guy on the planet. All this you talk, they go carry you. Oga no be for this time around at all. You dey hear me? This time we don't zero our mind. Me, I don't zero my mind. Anything we go tell, we go give it. We go give up. This next coming election. Now me talk. If I go rig election, we na war. And you know you puku. This time na war. Eti jawere. Arabinrin Shamsodium, the apex predator. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.